Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà, ẹ kú ìfẹ́ ọmọ ènìyàn ṣe. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Ogun kan ni mo fẹ́ kọ́ wa. Ogun náà àwọn àgbàlagbà máa ń lò nílẹ̀ Yorùbá láyé àtijọ́ fún kéèyàn má ní stroke. Kí là ń pè ní stroke? Òun náà ni àrùn rọpárọsẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹni tó bá sín gbẹ́rẹ́ yìí kò ní stroke tí ó fi jáde láyé. Ká sọ báwọn àgbàlagbà ṣe ń ṣe láyé àtijọ́, ẹni tó bá gbìyànjú ẹ̀ kó náà lè máa fi ògo fọ́lọ́run. Á gé gbogbo ìkánná ọwọ́ wa àti gbogbo ìkánná ẹsẹ̀ wa. Ìka mẹ́wẹ̀ẹ̀wá òun la fẹ́ gé, mẹ́wẹ̀ẹ̀wá ọwọ́, mẹ́wẹ̀ẹ̀wá ẹsẹ̀. Àwọn ìkánná yìí á kó sójú ọlọ, á wà lọ pẹ̀lú ẹyọ àtàrí mẹ́sàn-án. Tá bá ti lọ pẹ̀lú ẹyọ àtàrí mẹ́sàn-án, ká fi sín gbẹ́rẹ́ sí oríkèéríkèé ara wa. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ọba tó dá ewé, ọba tó dá egbò, èèyàn tó sín gbẹ́rẹ́ yìí stroke ò ní yọ lẹ́nu. Fún àǹfààní ẹ̀yin tí ẹ mọ ẹni tó ń sọ̀rọ̀, Dr. Lékan Sàlámì náà ni Aláàfin Ìṣẹ̀ǹbáyé, President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ tí mo dárúkọ yìí kò sẹ́ni tí ò lè darapọ̀ mọ́. Níta máa ń ṣe nínú ẹgbẹ́ náà ni pé a máa ń kọ́ lára wa láwọn nǹkan táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́ tó fi dàbí pé ìgbà tiwọn ó tún dáa ju tìsín lọ. A gbé ẹgbẹ́ náà kalẹ̀ láti lè sọ fún ọmọ Yorùbá pé ká kúrò ní oko ẹrú àwọn òyìnbó, ká padà sórí àṣà wa. Tẹ́yin náà bá wo àwùjọ yín, ẹ rí pé ayé ti yí padà sí tìgbà kan. Àwọn ìyá wa nígbà kan, pọ́ọ̀tù ìsasùn òun náà fi ń dáná tí wọ́n sì ń se oúnjẹ ńbẹ̀ tí kálukú ń jẹ. Ṣùgbọ́n nísìnyí, ẹni tó bá gbé pọ́ọ̀tù ìsasùn tó fi dáná, oúnjẹ tó dáná ńbẹ̀, oúnjẹ tó dá ńbẹ̀ yẹn ó ti di àsèjẹ, kì í ṣe oúnjẹ mọ́ lójú àwọn èèyàn. Ṣùgbọ́n same oúnjẹ tó dá ńbẹ̀ yẹn náà, tá bá sè nínú pọ́ọ̀tù tó lóyìnbó, ó ti di ọbẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pọ́ọ̀tù tìbílẹ̀ ni, ó ti dàsèjẹ. So, in tó fà òun ni pé òyìnbó wọ́n ti fi ọgbọ́n orí tiwọn, wọ́n ti fi ń darí wa. A wá gbé ẹgbẹ́ náà kalẹ̀, Association of Africa Tradition and Culture, láti lè fi pé gbogbo ọmọ Yorùbá ṣàkíyèsí pé ẹ wá ń bí ẹja máa kọ́ra wa ní nǹkan tiwantiwa. Kò sẹ́ni tí ò lè darapọ̀ mẹ́gbẹ́ náà tí WhatsApp tó bá ti dé ìlú tẹ́ wà. Àti darapọ̀ àti registration àti ID card 5,000 naira ni. Ẹgbẹ́ ta register lọ́dọ̀ ìjọba ni, kì í ṣe ẹgbẹ́ mo dá WhatsApp lẹ̀ ẹ wá darapọ̀ mọ́ táwọn èèyàn pariwo orí social media. Wọ́n tó bá nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ náà àti sọ iye téèyàn lè fi darapọ̀, account number àti bọ́n ṣe máa add yín sẹ́gbẹ́ òun ló wá kù. Ẹ kàn sí mi ní orí WhatsApp number mi. WhatsApp message wá ní, kì í ṣe call. WhatsApp number mi náà ni 08028565188.